Ẹ kú kalẹ̀ níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi lọ́wọ́ ọ̀sán yìí. Ṣé dáadáa ni mo bá yín? Ṣára lẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì Credo TV. Lónìí, mo fẹ́ ká jọ gbé nǹkan kan yẹ̀ wò. Ṣé mọ̀ wípé làáhàn mi ní bàtà ké ńlótùfẹ́? Àwọn àgbà Yorùbá máa ń pòwe kan. Lọ́pọ̀ ìgbà wọ́n ní n ò kì í híra wà, tàbí n kì í híra bèlèǹtàsé kí n wá èyí tí ò lọ́mọ. Nílẹ̀ Yorùbá, kí ni ìdí tán fi máa ń parọ́ òwe bẹ́ẹ̀? Ìdí tán fi máa ń parọ́ òwe bẹ́ẹ̀ ni pé tán bá fi ohun tí èèyàn kì í ṣe lọ̀yàn, irú òwe bẹ́ẹ̀ ó bá mu gẹ́lẹ́ láti sọ wípé rárá, ẹ má gbé wá, kì í ṣe tàpá àtọ̀dọ̀ mi. Ṣùgbọ́n kí ni wọ́n ń pè ní ìrà tàbí ìràwà? Nílẹ̀ Yorùbá, gbogbo alamọ̀ tó ń pè ní ọ̀pẹ. Ọ̀pẹ ló máa ń so ẹyìn tán fi ń ṣepo. Ọ̀pẹ lọ́pọ̀ ìgbà wọ́n máa fi ń lage ta fi ń kánlé jàre. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń fi èkùrọ́ inú ẹyìn ni wọ́n máa fi ṣe epo, ìyẹn òróró. Wọ́n á sì máa fi ṣe ohun tí à ń pè ní àdí, ìyẹn àdí ẹ̀yán, tán máa fi ń ṣọṣẹ nígbà míì. Inú ọ̀pẹ kan náà yìí láti lè rí àwọn oríṣiríṣi àwọn nǹkan. Tẹ́nìkan bá wá ní ọ̀pẹ tó pọ̀, tó ń ṣepo, tó ń ṣe ésan, tó ń ṣe àdí lóríṣiríṣi láti inú ohun tí à ń pè ní ọ̀pẹ. Tírú ẹni bẹ́ẹ̀ ti wá láàmìlaka tó ní change lọ́wọ́. Tá a bá rẹ́ni tó wá pèrú ẹni bẹ́ẹ̀ pé jẹ́ a lọ hìrà wà tàbí ìrà, irú ẹni bẹ́ẹ̀ lè sọ fún ẹni tó pè yẹn pé má fi irú ẹ̀ lọ̀ mí, torí mo jù bẹ́ẹ̀ lọ. Kí ni ìràwà tàbí ìrà? Ṣẹ̀rí láyé àtijọ́, táwọn ọ̀pẹ bá ga débi ibì kan tí wọn ò ṣe é gùn mọ́, àwọn èèyàn máa ń fi irú àwọn ọ̀pẹ bẹ́ẹ̀ sílẹ̀. Igbá wá kún bò ó. Irú ọ̀pẹ bẹ́ẹ̀ máa wá dá so, èso rẹ̀ á gbó. Tó bá gbó á bẹ̀rẹ̀ sí ní jábọ́ látòkè yẹn pé kó máa wọ̀ sílẹ̀. Tó bá ti wá pẹ́, irú èkùrọ́ tàbí ẹyìn ọ̀pẹ bẹ́ẹ̀ tó wọ̀ sílẹ̀ á gbẹ. Tó bá ti gbẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn ìyá nígbà náà lábúlé, wọ́n á gbé apẹ̀rẹ̀, wọ́n á kọjá lọ sí irú ìdí ọ̀pẹ bẹ́ẹ̀. Wọ́n á wá ṣá irú àwọn ẹyìn tó jábọ́ látòkè yẹn, wọ́n á kó padà wálé. Ṣé rí ẹyìn tán ṣàyíká ìdí ọ̀pẹ yẹn, òun náà ń pè ní ìràwà. Nígbà míì, téèyàn bá ṣá àwọn ohun tí wọ́n ń pè ní èso òro, òro ni wọ́n fi ń ṣe àpọ̀n. Bóyá lédè míì, ọbẹ̀ tí wọ́n ń pè ní bóo ni wọ́n ṣe ń pè lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa ní ọ̀hún, ọbẹ̀ yíyọ̀, ìyẹn àpọ̀n. Ṣé rí hóró inú àpọ̀n tàbí inú òro, tóun náà bá jábọ́ tó ti pẹ́, tán bá lọ ṣà á, ohun tán ṣà yẹn náà ìràwà ni. Ohunkóhun tán bá ṣà lábẹ́ igi nígbà tó rọ̀, tí wọ́n wá mú hóró inú ẹ̀ tí wọ́n lò ó, ni Yorùbá pè ní ìrà tàbí ìràwà. Ṣùgbọ́n ní pàtàkì, ìdí ọ̀pẹ gangan, ẹyìn ọ̀pẹ tó jábọ́ tó ti dèkùrọ́ gangan ni wọ́n máa ń lo ọ̀rọ̀ yẹn fún lọ́pọ̀ ìgbà, ìrà tàbí ìràwà. Tán bá ti wá ṣà á látijọ́, wọ́n á lọ fọ́ ọ. Tán bá fọ́ ọ, èkùrọ́ tán bá rí jáde láti inú irú ẹyìn bẹ́ẹ̀ tó ti jábọ́, wọ́n á kó jọ, wọ́n á tà á, ó ti dowó nìyẹn. Ésan tó ń rí lára ẹ̀, wọ́n á kó jọ, wọ́n á tà á, ó ti dowó nìyẹn. Àmọ́ ẹni tí ò lóko ọ̀pẹ ní máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. Bẹ́nìkan bá lóko ọ̀pẹ tó láàmìlaka, kò ní sáyè fún láti ṣẹ̀ṣẹ̀ máa wá lọ fi ọwọ́ wá àwọn ẹyìn tó jábọ́ tàbí èkùrọ́ tó wà nídìí ọ̀pẹ. Ló ṣe jẹ́ pé lọ́pọ̀ ìgbà wọ́n máa ń sọ wípé n kì í bá wọn hìràwà. Ṣùgbọ́n tó bá ti dédìí wípé bèlèǹtàsé tí n ó fi wá èyí tí ò lọ́mọ nínú, ó ti débi wípé irú ẹni bẹ́ẹ̀ ṣeé ṣe kó mọ ẹni tó lọ ṣe ìràwà. Nígbà tó bá wá padà dé, bóyá ó ṣèṣì kọsẹ̀ bá a níbi tó ti ń pa á nídìí ọlọ̀, ó pa kíní kò sọmọ ńbẹ̀. Ìyẹn pé ó pa èkùrọ́, ó pa ìkíní kò rí èkùrọ́, ó pa ìkejì kò rí èkùrọ́, ó pa ìkẹta ìkẹrin kò rí èkùrọ́.
irú ẹni bẹ́ẹ̀ wá lè tọ́ka sí wípé àbórí ohun tó ní darapọ̀ mọ́ yẹn kájọ lọ ṣàníyí èmi ètí ẹ̀ kúkú tí ẹ̀ ṣàràwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́lẹ̀ ń tàṣé tí máa fi wá ṣarú eléyìí tí wọ́n kójọ yẹn tí ò lọ́mọ nú n kì í hìrà wà bẹ́lẹ̀ ń tàṣé tí ń bá wọn èyí tí ò lọ́mọ nú àsìkò tó yẹ kéèyàn máa lò lásìkò téèyàn bá sọ pé irú nǹkan tẹ́ ẹ fi lọ̀ mí yìí ó kéré jọjọ èmi ì ṣe àsìkò tó yẹ kéèyàn lóró òwe bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ bá ti gbádùn àlàyé lórí òwe tí mo ẹ̀ṣẹ̀ mẹ́nu bà tán yẹn lórí Cradle TV níbí ẹ bá wa tẹ mo fẹ́ràn rẹ̀ ìyẹn like kẹ́ẹ̀dẹ̀ bá wa share ẹ má gbàgbé láti máa bá wa subscribe ṣe mọ̀ pé ìrọ̀rùn ẹyẹ lọ́pọ̀ ìgbà ìrọ̀rùn igi jàre lọ́pọ̀ ìgbà òun ni ìrọ̀rùn ẹyẹ ẹ kú kalẹ̀ o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.